èyí ni ìtàn ìgbésí ayé ládòkè akíntọ́lá ààrẹ ọ̀nà kakanfò orí keje. èyí ni bí ìjà awólọ́wọ̀ pẹ̀lú akíntọ́lá ṣe búrẹ́kẹ́. gẹ́gẹ́ bí ohun tí a ti ń bá bọ̀ láti ẹ̀yìn wá, ọjọ́ kẹfà oṣù kejì ọdún 1952 ni ọbáfẹ́mi awólọ́wọ̀ àti àwọn èèyàn ẹ̀ gba ìjọba ní ìwọ̀ oòrùn nàìjíríà, western region. ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò rọrùn bẹ́ẹ̀ rárá. ṣé wọ́n ti dìbò nínú oṣù kẹjọ ọdún 1951? ìbò náà kò sì dára fún ẹgbẹ́ ọlọ́pẹ in action group. ẹgbẹ́ NCNC fi ẹnu wọn gbolẹ̀. ó sì ti hàn gbangba pé Nnamdi Azikiwe ni yóò ṣe olórí ìjọba ilẹ̀ Yorùbá, nígbà tó ṣe pé òun ni olórí ẹgbẹ́ NCNC tó wọlé. nígbà náà ni àwọn ọmọ Yorùbá dìde sí ọ̀rọ̀ ara wọn, tí wọ́n ń ṣèpàdé lóríṣiríṣi pé báwo ni àwọn yóò ṣe lajú sílẹ̀ tí ọmọ Ìgbò yóò máa wá ṣèjọba ìlú àwọn. ṣebí kì í ṣe pé ẹgbẹ́ NCNC náà déédé wọlé, pàápàá nìbàdàn. ẹgbẹ́ kan wà tí wọ́n ń pè ní ẹgbẹ́ mábọ́lájẹ́, ẹgbẹ́ àwọn adégòkè adélábù ni, òun pẹ̀lú àdìsá akínlóye. ẹgbẹ́ yìí ni wọ́n bá ẹgbẹ́ NCNC ṣe àjọṣepọ̀. ìyẹn ló sì jẹ́ kí ẹgbẹ́ náà wọlé ní gbogbo ilẹ̀ ìbàdàn pátá, tí ẹgbẹ́ ọlọ́pẹ kò sì rí nǹkan kan. nígbà tí ọ̀rọ̀ dà báyìí ni àwọn bíi dúró ṣarọ́, ayọ̀rọ̀ṣìjì, ládòkè akíntọ́lá wọ́n wọlé tó àdìsá akínlóye lọ. níbẹ̀ ni wọ́n sì ti ṣètò tí wọ́n já gbogbo àwọn tí wọ́n wọlé kúrò lẹ́yìn ẹgbẹ́ NCNC. bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí tó ṣe pé níjọ́ tí wọn yóò jókòó àkọ́kọ́ nílé ìgbìmọ̀ náà, àdìsá akínlóye ló ṣáájú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mábọ́lájẹ́, tí gbogbo wọn sì rọ́wọ́ inú ẹgbẹ́ action group, tí wọ́n sì di ọmọ ẹgbẹ́ Awólọ́wọ̀. ọ̀rọ̀ náà burú débi pé nínú ẹgbẹ́ wọn yìí, adégòkè adélábù nìkan ni wọ́n fi sílẹ̀ sí orí àga àwọn ọmọ ẹgbẹ́ NCNC. òun nìkan ló sọ pé òun ò ní bá wọn lọ. àwọn kan sọ pé owó ni àwọn Awólọ́wọ̀ àti àwọn ẹgbẹ́ ọlọ́pẹ rẹ̀ fi ra àwọn ọmọ ẹgbẹ́ náà. àwọn kan sì sọ pé ipò tí wọ́n fẹ́ fún wọn ni, nítorí Awólọ́wọ̀ ti sọ pé gbogbo wọn lòun yóò fi ṣe mínísítà nínú ìjọba òun. àwọn kan ní àwọn ọba ló halẹ̀ mọ́ gbogbo wọn. bẹ́ẹ̀ ni àwọn míín ń sọ pé àwọn ẹgbẹ́ awo ògbóni ni, pé àwọn ni wọ́n yanjú ọ̀rọ̀ náà tí gbogbo wọn sì múlẹ̀. títí di bí a ti ń wí yìí ni o, kò sẹ́ni tó lè sọ pé òun rí ìdí òkodoro ohun tó ṣẹlẹ̀ gan-an. àwọn tí wọ́n ṣètò náà lọ̀rọ̀ náà yé láàrin ara wọn. inú bí ọ̀pọ̀ àwọn ọmọ Ìbàdàn tí wọ́n dìbò fún àwọn ẹgbẹ́ NCNC ṣá o. wọ́n sì ń bú gbogbo àwọn tí wọ́n sá kúrò nínú ẹgbẹ́ náà bí wọ́n bá ti rí wọn níbikíbi. nítorí ohun tí àwọn ará ìlú gbàgbọ́ ni pé owó ni àwọn Awólọ́wọ̀ fi rà wọ́n. ohun tó mú orúkọ adégòkè adélábù la gbogbo ìgboro ilẹ̀ Yorùbá já nígbà náà nìyẹn. gbogbo àwọn ará Ìbàdàn ni wọ́n ń gbé pé òun nìkan ló dúró. ìyẹn náà ló sì fà á tí wọ́n fi sọ ọ́ di aṣáájú wọn. ṣùgbọ́n bóyá àwọn aráàlú bínú bí wọn kò bínú o, èyí tó ṣe pàtàkì lójú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àti àwọn olóṣèlú wọn ni wọ́n ti ṣe nì. wọ́n lé Àsíkùwé nílẹ̀ Yorùbá ẹsẹ̀ ò balẹ̀. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ action group sì gbàjọba láàrin ọdún 1952 yìí sí ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún 1959. Awólọ́wọ̀ ni aláṣẹ àgbà pátápátá ní gbogbo ilẹ̀ Yorùbá. ọkùnrin kan tó mọ pàtàkì agbára tó sì mọ bí wọ́n ṣe ń lò ó ní. ó ní olórí ẹgbẹ́ action group. ẹgbẹ́ náà sì ló ní ìjọba west. Awólọ́wọ̀ sì ní olórí ìjọba náà. kò sí ẹnìkan tí yóò gbọ́ lẹ́nu. gbogbo ọ̀rọ̀ tó bá sọ àṣẹ ni. kì í ṣe nítorí pé agbára wà lọ́wọ́ ẹnìkan kọ́ o, ṣùgbọ́n nítorí pé ọkùnrin náà ní ìmọ̀ òṣèlú àti ìmọ̀ ìṣèjọba ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé lọ. ohun tó fà á nìyẹn tó ṣe pé bó bá dá àrà kan lónìí tí àwọn ọmọ lẹ́yìn ẹ̀ bá ń pariwo pé àwọn ò rí irú eléyìí rí, ara míì ni yóò gbé dìde bó bá dọ̀la. títí lórí àwọn ọba, títí lórí àwọn ìjòyè, títí lórí àwọn olóṣèlú, láti orí àwọn èèyàn bíi Akíntọ́lá, Òróṣìjì àti àwọn tí wọ́n tilẹ̀ súnmọ́, kò sẹ́nìkan tí yí ọ̀rọ̀ rẹ̀ padà. ọkùnrin kan tó bá bàbá tí wọ́n ń padà pè ní Alfred Rewane ṣiṣẹ́ sọ pé lójú òun kòrókòró báyìí Awólọ́wọ̀ tẹlifóònù sí Rewane. bí ọkùnrin náà sì ti gbé fóònù torí pé Awólọ́wọ̀ ló ń sọ̀rọ̀, ohun tó kọ́kọ́ ṣe ni pé ó ṣí fìlà orí ẹ̀, ó sì dìde dúró,
Orí ìdúró náà ló sì wà títí tí Awólọ́wọ fi sọ ohun tó fẹ́ sọ fún un tán. Lẹ́yìn tó bá Awólọ́wọ sọ̀rọ̀ tán ló tó padà jókòó tó sì tó fi fìlà tó dé padà sí orí ẹ̀. Tàbí ọba wo ni kò ní bẹ̀rù Awólọ́wọ̀ nígbà tó ṣe pé ojú wọn ló ṣe fàṣẹ sí i kí wọ́n yọ odidi Aláàfin Adéyẹmí kejì dànù. Bẹ́ẹ̀ àwọn ọba Yorùbá kì í ṣe èèyàn lásán nígbà náà. Awólọ́wọ̀ nìkan ló dàbí ìpòkápá wọn. Ohun tó túbọ̀ pa gbogbo àwọn èèyàn lẹ́nu mọ́ ni iṣẹ́ ribiribi tí ìjọba Awólọ́wọ̀ ń ṣe, pàápàá ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tí ìjọba rẹ̀ bẹ̀rẹ̀ lọ́dún 1956. Ṣé àsìkò náà kò ju àsìkò yìí rárá? Àwọn olówó nìkan ló lè rán ọmọ ní iléèwé, kì í ṣe ohun tí tálákà tàbí kòlàkòṣagbe kan yóò dojúkọ. Ayé ìgbà náà ni bàbá kan yóò bímọ 6 tí àwọn 5 yóò máa dáwọ́ jọ ṣiṣẹ́ oko láti lè rán ẹnìkan níwèé nínú wọn. Àsìkò náà ni àwọn bàbá ń bímọ bíi 12 tí ọ̀kan nínú wọn kò sì ní gba ọ̀nà iléèwé kọjá. Kò sẹ́nìkan tí fẹ́ rán ọmọ ẹ̀ lọ síléèwé, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló mọ̀ pé ohun tó dáa ni. Nígbà náà ni Awólọ́wọ̀ dé tó sì kéde pé bí àwọn èèyàn náà bá dìbò fún ẹgbẹ́ òun yóò fún àwọn ọmọ wọn ní ẹ̀kọ́ ọ̀fẹ́. Àwọn èèyàn rò pé kò ṣeé ṣe ni, ṣùgbọ́n kì í ṣe pé ẹgbẹ́ Awólọ́wọ̀ pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ṣe é nìkan ni. Wọ́n tún ṣòfin pé gbogbo àgbàlagbà tó bá ti bímọ tí kò bá rán ọmọ náà níléèwé, ẹ̀wọ̀n ló ń lọ o. Ìyẹn ni pé gbogbo ọmọ Yorùbá tó bá ti tó ilé ìwé lọ nígbà náà ló gbọ́dọ̀ kàwé. Ohun tó sì la gbogbo ọmọ Yorùbá lójú títí dòní nìyẹn. Bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́lé, bẹ́ẹ̀ ni wọ́n ń dá iléeṣẹ́ ńláńlá sílẹ̀ káàkiri, bẹ́ẹ̀ ni wọ́n dá tẹlifíṣàn sílẹ̀. Kò sì sí ohun kan tí wọ́n ń ṣe ní ìlú òyìnbó tí Awólọ́wọ̀ kò múra láti ṣe nílẹ̀ Yorùbá nígbà náà. Bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe òun nìkan ló ń ṣe àwọn nǹkan ńlá wọ̀nyí o. Síbẹ̀ èyí tó pọ̀ nínú ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ ló ti ń wá, iṣẹ́ ọpọlọ ẹ̀ ni. Èyí ni kò ṣe sí ẹni tí wò ó lójú tàbí ẹni tó jẹ gbòò lẹ́nu. Agbára Awólọ́wọ̀ pọ̀ ó jàre. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà o, àwọn kan wà tí wọ́n ń bínú o. Kì í ṣe pé wọ́n ń bínú náà bẹ́ẹ̀. Wọ́n rò pé àwọn nǹkan kan wà tí ó yẹ kí Awólọ́wọ̀ ṣe tí kò ṣe, tàbí pé àwọn nǹkan míì wà tí kò yẹ kó ṣe tó ṣe. Àwọn wọ̀nyí kò fara mọ́ pé kò sí ohun tó ń jẹ́ ẹgbẹ́ Action Group ju Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fúnra ẹ̀ lọ. Wọ́n ń bínú pé kò sí àṣẹ kankan tí Awólọ́wọ̀ ń jẹ́ kí ẹgbẹ́ náà pa. Èyí tí òun bá ti pa ni gbogbo ẹgbẹ́ gbọ́dọ̀ tẹ̀lé. Kò sì sí ẹni tó tó bẹ́ẹ̀ láti yí padà. Àti pé wọ́n fi ẹ̀sùn kan Awólọ́wọ̀. Wọ́n ní àwọn tí bàbá náà tò yí ara ẹ̀ ká, Ìjẹ̀bú bíi tiẹ̀ ní gbogbo wọn. Àwọn wọ̀nyí ló sì lágbára jù nínú ẹgbẹ́. Àwọn ni olùdámọ̀ràn Awólọ́wọ̀. Ohun tí wọ́n bá sì ti sọ fún Awólọ́wọ̀ ni yóò gbàgbọ́, òun náà sì ni yóò sì ṣe. Àwọn tí wọ́n ń dárúkọ nígbà náà ni àwọn èèyàn bíi Òdútọ́lá, Òkúnọ́wọ̀, Gbàdàmọ́sí, Ṣọ̀nìbárẹ̀. Ẹnìkan náà tí kìí ṣe Ìjẹ̀bú nínú àwọn tó súnmọ́ yìí ni Alfred Rẹ̀wánẹ̀. Bẹ́ẹ̀ Rẹ̀wánẹ̀ yìí akọ̀wé ọ̀rọ̀ tó bá jẹ mọ́ ọ̀rọ̀ òṣèlú ló jẹ́ fún Awólọ́wọ̀. Wọ́n ní níbi tí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí bá ti jókòó sí, èyí tí wọ́n bá sọ fún Awólọ́wọ̀ ni yóò ṣe. Bí wọ́n sì ti ṣe wà nì, àwọn náà ni wọ́n sọ pé Awólọ́wọ̀ máa ń jẹ́ kí wọ́n rí iṣẹ́ ìjọba gbà. Àwọn náà ni wọ́n sì tún máa ń rí owó yá lọ́wọ́ ìjọba. Bó tiẹ̀ jẹ́ pé bí ẹgbẹ́ bá fẹ́ ṣe kinní kan, àwọn náà ni wọ́n máa ń fún ẹgbẹ́ lówó tí wọ́n sì tún máa ń yá ẹgbẹ́ lówó bí ọ̀rọ̀ náà bá di kàráǹkídá tán. Àwọn aṣáájú ẹgbẹ́ Action Group kórìíra àwọn nǹkan wọ̀nyí, ṣùgbọ́n kò sẹ́ni tó láyà láti sọ fún Awólọ́wọ̀ nínú wọn. Ohun 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ló padà wá dá ìjà Awólọ́wọ̀ pẹ̀lú Akintọla sílẹ̀ tó sì jẹ́ kó búrẹ́kẹ́ sí i. Ìyẹn náà ló sì fà á tí ìjà náà fi jẹ́ ajadọ́run ni tí kò sẹ́ni torí ìyanjú. Ohun àkọ́kọ́ ni ìwà Awólọ́wọ̀ fúnra ẹ̀, tó ṣe pé tó bá ti sọ pé báyìí ni nǹkan kò ní í yí padà. Bẹ́ẹ̀ ni ẹnìkan kò sì gbọ́dọ̀ yí padà. Itọ́ tó bá balẹ̀ kì í tún padà sí ọ̀nà ọ̀fun. Àwọn kan pe ìwà náà ní agídí. Àwọn kan sọ pé ìwà ìgbéraga ni. Àwọn kan sì sọ pé àṣejù bàbá àṣetẹ́ ni. Ṣùgbọ́n yòówù kí wọ́n pè é, ohun tí gbogbo àwọn tí wọ́n ń bá Awólọ́wọ̀ rìn mọ̀ ni pé bó bá ti sọ pé ó dàárọ̀ níbì kan, kò tún ní ṣe ẹ̀ka alẹ́ níbẹ̀ mọ́. Ohun tó bá sì sọ pé òun yóò ṣe ni yóò ṣe gan. Kò ní dẹ̀yìn bí kò bá ṣe é, kódà kí ikú máa pa á lọ.
bí Awólọ́wọ̀ bá kọ̀yìn síyàn yóò ṣòro kó tún tó kọjú sí i. Kí ó tó di àsìkò ìbò tí wọ́n dì ní ọjọ́ 12 oṣù kejìlá ọdún 1959 ni Akintọla àti Rotimi ti ń ṣe mínísítà lábẹ́ Balewa o. Balewa ọmọ ilẹ̀ Haúsá, bó tilẹ̀ jẹ́ pé Awólọ́wọ̀ ti sọ pé òun kò ní ṣe irú ẹ̀ láyé. Ìjà náà kò sì tí ì tán títí tí àsìkò ìbò náà ti tó. Bí ìbò náà ti kù sí dẹ̀dẹ̀, òyìnbó kan tí wọ́n ń pè ní Lẹ́fẹ́ntìs wá sí Nàìjíríà. Ọba ìlú òyìnbó ló rán wá. Ṣé òun ni olórí alágbára orílẹ̀-èdè náà nígbà náà? Ohun tó sì torí ẹ̀ wá náà ni kí ẹgbẹ́ NPC, ẹgbẹ́ àwọn ará ilẹ̀ Haúsá wọ̀nyí, ẹgbẹ́ àwọn Balewa àti Sardauna, pé kí wọ́n jọ ṣe àṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ Action Group tí í ṣe ẹgbẹ́ Awólọ́wọ̀, pé kí wọ́n pawọ́pọ̀ kí wọ́n jọ du ipò lásìkò ìbò tó ń bọ̀ náà. Wọ́n ní bí àwọn méjèèjì bá jọ ṣe, wọn yóò fi Balewa ṣe olórí ìjọba, wọn yóò sì fi Awólọ́wọ̀ ṣe igbákejì rẹ̀ àti ẹni tí yóò wà nídìí ètò ìnáwó gbogbo. Ìyẹn ni pé Balewa yóò jẹ́ prime minister, Awólọ́wọ̀ yóò jẹ́ deputy àti minister fún ètò ìnáwó. Bí àwọn ọba ìlú òyìnbó ṣe fẹ́ kí wọ́n ṣe ètò náà kí wọ́n sì wọlé ìdìbò ọ̀hún ní 1959 nìyẹn. Kì í ṣe pé ojú àánú àwọn òyìnbó yìí ló tó bẹ́ẹ̀ o. Ohun tí wọ́n torí ẹ̀ wá ni pé wọ́n fẹ́ kí Awólọ́wọ̀ wá ṣe irú iṣẹ́ tó ṣe ní Western Region fún gbogbo Nàìjíríà. Wọ́n mọ̀ pé bí wọ́n bá fi sídìí ètò ìnáwó àti iṣẹ́ ìdàgbàsókè ìlú, wọ́n mọ̀ pé òun ni yóò máa ṣèjọba, yóò sì já Balewa kúrò lẹ́yìn Sardauna. Balewa ò sì ní lè gbó lẹ́nu bó bá ń sọ̀rọ̀, nítorí gbogbo wọn pátá ni wọ́n mọ̀ pé Awólọ́wọ̀ ní làákàyè ju àwọn lọ. Ohun tó jẹ́ kí àwọn aláṣẹ ìlú òyìnbó tí wọ́n fẹ́ fún Nàìjíríà lómìnira nígbà náà rán Lẹ́fẹ́ntìs wá nìyẹn. Wọ́n sì bá Awólọ́wọ̀ ní ilé rẹ̀ ní Òkè Àdó. Ọmọọba Okùnadé Síjúadé tó padà wá di Ọọ̀ni Ifẹ̀, tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ Lẹ́fẹ́ntìs Motors nìbàdàn nígbà náà, ló mú òyìnbó náà lọ. Alfred wà níbẹ̀ lórí ìjókòó, bẹ́ẹ̀ náà ni FRA Williams. Òyìnbó náà sọ̀rọ̀ ilẹ̀kùn, ó sì sọ pé àwọn aláṣẹ ìlú òyìnbó ni wọ́n rán òun sí Awólọ́wọ̀ o. Ó sì ṣàlàyé ohun tí wọ́n ní kó wí fún un. Ṣùgbọ́n Awólọ́wọ̀ kò tí ì wí nǹkan kan. Rotimi Williams àti Alfred Wani ni wọ́n ń sọ̀rọ̀. Ohun tí wọ́n sì ń sọ fún òyìnbó náà ni pé ẹgbẹ́ àwọn o, ìyẹn Action Group, ti wọlé láì tiẹ̀ tí jẹ́ pé wọ́n ti dìbò ọ̀hún. Àwọn ò sì ní kinní kan tí àwọn fẹ́ bá ẹgbẹ́ NPC, ẹgbẹ́ àwọn Haúsá, ṣe. Ṣé Awólọ́wọ̀ ti sọ fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé láyé yìí títí tí òun yóò fi kú, òun kò ní bá Sardauna àti ẹgbẹ́ wọn ní àjọṣepọ̀ kankan mọ́. Ó sì ti sọ pé òun kò ní yí ìpinnu náà padà o. Yàtọ̀ sí èyí, iṣẹ́ tí Awólọ́wọ̀ àti àwọn èèyàn rẹ̀ ti ṣe lórí ìbò náà kì í ṣe kékeré. Kò sí ẹgbẹ́ òṣèlú tó náwó wọn, bẹ́ẹ̀ ni kò sí ẹgbẹ́ kan tó káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ìgbà náà tó tiwọn. Àsìkò náà ni Awólọ́wọ̀ gba odidi helicopter kan tí ìyẹn sì ń fò káàkiri ojú ọ̀run, tí wọ́n ń kọ orúkọ Awò sí gbogbo ojú ọ̀run, tí wọ́n sì ń sọ bébà tí wọ́n ti kọ nǹkan sí àti ègún aṣọ pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn fún wọn nílẹ̀ Haúsá. Inú bí Sardauna gidigidi sí eléyìí o. Ó sì sọ pé òun yóò fi ìyà jẹ Awólọ́wọ̀ dáadáa nítorí ohun tó ṣe yìí. Ohun tó sì sọ fún àwọn Haúsá nìyẹn o. Ìkéde kan náà ló ṣe. Ó ní Awólọ́wọ̀ wá kan àwọn lábùkù nílẹ̀ Haúsá ni. Yàtọ̀ sí pé òun wá ju nǹkan lu àwọn, ó ti rò pé ìyà aṣọ ń jẹ àwọn, alákìísà làwọn, ló ṣe ń sọ aṣọ lu àwọn láti òkè. Ìyẹn náà ni àwọn Haúsá gbọ́ tí wọn kò sì dìbò fún ẹgbẹ́ Awólọ́wọ̀. Wọn ò dìbò fún ẹgbẹ́ náà tó nǹkan, bó ti jẹ́ pé Akintọla ló ṣáájú àwọn tí wọ́n ń polongo ìbò níbẹ̀, tó sì sọ èdè tí gbogbo wọn gbọ́ sí wọn. Pẹ̀lú gbogbo wàhálà tí ẹgbẹ́ ọlọ́pẹ́ ṣe, àti bí Awólọ́wọ̀ ti fọkàn sí pé kò sí ohun tó lè yẹ òun ni òun yóò di olórí Nàìjíríà tuntun, nígbà tí èsì ìdìbò náà bẹ̀rẹ̀ sí jáde, nǹkan ò ṣẹnu rí rárá ni. Nínú gbogbo ìbò tí wọ́n dì, ẹgbẹ́ NPC ní ìjókòó 134, 134. Ẹgbẹ́ NCNC ní ìjókòó 89, 89. Ẹgbẹ́ AG sì ní ìjókòó 73, 73. Ohun tí èyí túmọ̀ sí ni pé ẹgbẹ́ NPC ló ní ọmọ ilé ìgbìmọ̀ tó pọ̀ jù, nítorí àwọn ni wọ́n ní ìjókòó tó pọ̀ jù tàwọn ẹgbẹ́ òṣèlú tó kù lọ. Awólọ́wọ̀ dorí kodò pẹ̀lú ìrònú ńlá. Ohun gbogbo sì jọ pé ó parẹ́ mọ́ ọ nínú.
ṣebí ó ti fún Akintọla láṣẹ láti wá ṣe olórí ìjọba ìwọ̀ oòrùn, bí kò sì fún láṣẹ ó ti sọ pé kò sí ohun tí òun tún ń mú ní Western Region mọ́. Wọ́n sì ti ṣe ayẹyẹ ìdágbére fún un. Bó bá sì jẹ́ pé Awólọ́wọ̀ tí gbogbo wọn mọ̀ ni, wọ́n mọ̀ pé kò ní í gbà láé kí òun tún sọ pé òun fẹ́ padà sí olórí ìjọba West. Ayọ̀rọ̀ṣìjì tó wà nínú àwọn tí wọ́n wà nílé Awólọ́wọ̀ lọ́jọ́ ìdìbò ro gbogbo ẹ̀ kíákíá. Ó sì rí pé ohun tó yẹ ẹgbẹ́ AG láti ṣe ni pé kí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ NPC, nítorí ẹgbẹ́ náà kò lè dá ṣèjọba. Gbogbo àwọn aṣòfin tí wọ́n wọlé yìí láti ilẹ̀ Haúsá nìkan ni wọ́n ti wá. Àti pé Balewa ti sọ fún òun pé bó ti lè wù kí ìbò náà rí o, òun fẹ́ kí àwọn jọ máa ṣe ọ̀rẹ́ àwọn lọ, kí ẹgbẹ́ AG àti NPC jọ máa ṣiṣẹ́ pọ̀. Rọ́ṣìjì sọ eléyìí níbi ìjókòó náà. Gbogbo àwọn tó wà níbẹ̀ sì faramọ́. Ṣùgbọ́n Awólọ́wọ̀ wo gbogbo wọn bíi aláìgbọ́n. Ó sì sọ fún wọn pé bí ẹ bá fẹ́ lọ bá àwọn Haúsá wọ̀nyí ṣe, ẹ lọ bá wọn o, ṣùgbọ́n ẹ yọ mí kúrò nínú gbogbo ètò tí ẹ bá ń ṣe o. Ibi tí èmi bá ti dágbére pé ó dàárọ̀, èmi kì í padà síbẹ̀ mọ́ o. Níbi tí ọ̀rọ̀ ti Burẹkẹ nìyí, níbi tí ìjà sì ti bẹ̀rẹ̀ rẹpẹtẹ, nítorí pé àwọn Rọ́ṣìjì àti Akintọla àwọn fẹ́ bá Balewa ṣe, wọ́n fẹ́ kí àwọn jọ máa ṣèjọba. Ṣùgbọ́n Ọbáfẹ́mi Awólọ́wọ̀ rò pé òun ti kọjá ìyẹn, torí òun ti dágbére níbẹ̀. Òun sì ti sọ pé òun ò ní bá wọn ṣe nínú ẹgbẹ́ NPC. Níbi tí ọ̀rọ̀ náà dé dúró tí wàhálà gidi fi bẹ̀rẹ̀ láàrin ọ̀gá àti àwọn ọmọọṣẹ́ ẹ̀ nìyẹn. Kí ló wáá ṣẹlẹ̀ gan-an? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń tú pẹrẹpẹrẹ ìtàn Ládòkè Akíntọ́lá pẹ̀lú àwọn Awólọ́wọ̀ yìí fún Bùdó Àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.